barẹ̀sà kó jíire bárìkẹ́ adé bá ti jíire kò sí nǹkankan jíire lónìí o jíire lónìí o alárìkẹ́ adé ti ń sọjọ́ bí lónìí jíire 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 lónìí o ìyẹ̀rù ọ̀kín o ìyẹ̀rù ọ̀kín o ẹ̀kọ́ lálọ́ mi ìyẹ̀rù ọ̀kín o alárìkẹ́ adé gbéra ńlẹ̀ odidi ọdún ẹ̀ lóde èní ní sọjọ́ bí rẹ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún tá a bá rẹwà obìnrin sílẹ̀ ayé orí o ọdọọdún ní ìsápórúwé ọdọọdún nìkan ń so lọ́gbọ̀n lọ́dọọdún ló mọ̀ bẹ́ẹ̀ lágbára ọba dání wáyé Rukayyah Arike Olaide gbéra ńlẹ̀ òdì ìdẹ́kárẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ ni ìyẹ̀rù ọ̀kín ọlọ́fà mọ́jọ́ ó yá gbéra ńlẹ̀ òdì dìde ìyẹ̀rù ọ̀kín ọlọ́fà mọ́jọ́ nílé lálọ́mí nílé omi lọ́lá nílé abisu jókòó ìjàkárà kìtì lóró tọ́fà ìjàdí àká ìrànbọ yóò gbọ́dọ̀ fi wọ́dí mú títí dọ́jọ́ alẹ́ ni wọ́n ṣẹ̀jẹ̀ mú kẹrin kése wọn fẹ̀yìn sáwọ́rálẹ̀ lọ́fà orí o lọ́jọ́ tí ọlọ́fà ń lọ sáfihàn Ọ̀yọ́ lé alùkòso ọlọ́fà ẹgbẹ̀je ni alùbẹ̀bẹ̀ ọlọ́fà lẹ́gbẹ̀fà afọ́nkàkà kí ọlọ́fà gbẹ́gbẹ̀rindínlógún olùkìfì ti dúró gbẹngbẹ̀n bí ó ta oko ni bí ó wọ́dọ̀ eruku ẹṣin bí ó tó eruku ẹṣin ni ó wá fomi ẹṣin rukuruku lọ́nà tọ̀fà ọmọ olódò mẹ́ta ò tẹ́rẹ́rẹ́ odò mẹ́ta ò tàràrà èyí ẹ̀pẹ̀rin ńlá sí olóhùn ó dòkun kò lè dókun èyí ẹ̀pàgùn tó bọ̀lọ̀jì sí olóhùn ó dọ̀sà kò lè dọ̀sà èyí ẹ̀wọ́ pàkùkọ gàgàrà sí sóun lò domi afẹ́lẹ́lẹ́ omi ayaba ọ̀kìn omi ìlú rẹ ní àbàtà omi ìlú rẹ ní ìyẹ̀rù ọ̀kímù rọ́kímù ìyẹ̀rù ọ̀kímù bàbá ta wẹsẹ̀ ìyẹ̀rù ọ̀kímù láfẹ́lẹ́ bójú ọmọdé orí o ìgbà tí wọ́n ń jagun ní ìyẹ̀rù olùsàdé lọ́jọ́ jọ́sí mo máa kó mo kó dání mo mẹ́tù mo fi tẹ́lẹ̀ kejì òkú mo gbébọn ìléwọ́ mi lọ́wọ́ mo lójú ogun yá àwọn àgbà bá pè mí wọ́n ní kèé ṣerú ìjà àbánu ní tiyín ìjàkárà kìtì lóró tọ̀fà Ọ̀fà òmàkà ó ní bàkà lè wókówó torí wípé iyán ànàmọ́ gbà yìí lọ́fà gidi gan ẹ̀yin lọ́mọ láàrẹ wúre ìkó gbọ́dọ̀ jùkàn nílé ọ̀la lọ́mí bí kan bá jùkàn nílé ọ̀la lọ́mí ó gbọ́ba ní kó wọ́n róró iyán ànàmọ́ gbà yìí lọ́fà gidi gan ni ìyẹ̀rù ọ̀kín ọmọ lọ́fà tó lọ́fà Àríkẹ́ òpó ọdún ẹ̀ ni àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ọdún dùnnú ló sì mọ̀ ṣe lágbára ọba dá